bá ṣe ṣèlú ẹ̀ tí máa gbàgbà a máa gbàwó máa ṣòro. mo ti sọ́lẹ̀ kan mo ní ìmìtá tàbí nǹkan wọ́n sọ pé mo bí gómìnà kò burú tó kàn jẹ́ káwọn ọmọ tó wà náà ṣe gómìnà. nílùú amazing ní assembly ní rẹ́ẹ̀bù àwọn àlejò náà ń kó tó fún wa a ò fẹ́ mọ́ kọ́ gbọ́dọ̀ àyẹ̀wò. àwa ọba lásìkò tá a wà yìí à ń láti ṣe papọ̀ pàtàkì àwa máa wórì àwa bá a wórì àdúró tójú kan tó òun ló yẹ kí ìyà yìí pọ̀ jù a máa yà lọ́tún a máa yà lọ́sì kò jẹ́ ọmọ a máa ń sọ pé kò sí kùnìjà wórì nígbà tí wọ́n ti ṣe pé àwa tó là wórì ò dúró kàn jọ ọmọ pàṣẹ pé bá àwọn ọmọ bá wórì kàn jẹ́ àparapọ̀ káyọ̀ lórí pàtàkì àwa akẹ́jà ìyà yìí jẹ́ pọ̀ jù wọn fẹ́ rà wá. nítorí gbogbo ọmọ wórì àwọn agbére fún wa lè lé àwa lè lo Ejigbo lè àfihàn Alale ọba ti ìlú Ejigbo ibẹ̀ lágbé wa lè ní kí tó dúgbà máa lọ kì í ṣọba kò ìlú wa bí gbogbo àwọn olóyè pátá lẹ́sẹ̀ wọn pé síbí lè lé gbogbo ẹ̀yin olóyè kábíyèsí wa kí ti gbé o ẹ bá wa ṣe kábíyèsí fọ́ba o. Thank you. Kábíyèsí ẹ bá wa kí gbogbo àwọn lè ń wo ilé ká dárúkọ yìí fún gbogbo àwọn lè ń gbọ́ ilé àti lòkòkò. Orúkọ tèmi ni ọba Moroof Adisa Adekunle Ojoola Ojoola of Ejigbo. Kábíyèsí kí tó di pé Ọlọ́run kádàrá pé ló máa gorí àpèrè ẹ̀bá ńlá yín ẹ bá sọ díẹ̀ nínú ìrìn àjò yìí. Ìlú iná bí wá sí nílùú mi àmọ́lùú mi àfi tí wọ́n bá sọ pé àtàn sí dédé lámù lálẹ́ sọ. Ìgbà tí àwa lọ́mọdé àmì ìṣọmọdé ọ̀ràn àdá sí iléèwé àdá sí Ejigbo modern primary school. Gbàlà jáde àlọ́wájú àlọ́síwájú lásìkò làparí alábẹ̀ tí ṣiṣẹ́ ìjọba abẹ̀rẹ̀ sí rówó ìdá àtọ́ padà wálé abẹ̀rẹ̀ sí máa ṣe business ọlọ́run dẹ̀ ṣe ámísì ọlọ́gbọ̀ṣẹ́ ámísì tẹ̀yìn náà a lè máa ṣàlàyé gbogbo káàtì tó tán èèyàn pàápàá ọtí mọ́ káàtì tó fáwa ọlọ́mọdé ó bàjẹ́. ẹ tẹ̀ bá wa júwe ká sọ díẹ̀ nípa ọ̀rọ̀ Ejigbo. àwa lọ́mọ má gbọ́ ẹkùn ọmọ ògiri ògbéjì lé gọ̀ǹgọ̀ǹ ìlú wa jẹ́ ìlú pàtàkì nínú Àwórì. kò sí ìlú Àwórì làmádé láàní báwo ìṣẹ̀ṣe ìyẹn láfi ń dàlú Àwórì mọ̀ ṣé ìṣẹ̀ṣe sì wà l'Ejigbo níbí. ojoojúmọ́ náà ń bọ̀ sánilẹ̀ yìí ojoojúmọ́ ni ṣùgbọ́n tó bá bọ́lọ́ títí èmi ọba lóṣù kẹta màá fàṣẹ sí àtúnkọ̀tínú mi alámàgbò alódùà alójú olúwa ègúnúwà ọmọ ìyá mi wọn wà nàmí ṣe tí wọn káwọn orúkọ ọ̀sẹ̀ àwọn yẹn nìyẹn Ọ̀ṣun oríṣiríṣi ẹ̀ ló kún bí Ṣàngó wà gbogbo ló kún bí ẹni kálukú ló ń ṣe Ọbàtálá gbogbo ló wà ṣùgbọ́n gbogbo ẹ̀ pátá ọmọ àgbòlọ́gà gbogbo wọn olóyọ̀gà àmàgbò ẹ̀ndẹ̀ ní oṣù má bọ́ lọ́dọọdún ọdún màmá ní ń bọ́ oníwọ̀wé aṣọ funfun léegun wa àwọn aṣọ funfun ni wà ní nǹkan kan mi ọ̀pẹ̀lú wa máa mi jìgìjìgìjìgì àwa lóòótọ́ àkọ́kọ́ ju aṣọ funfun lọ tí ó rí lọ́rùn gbogbo wa òkè ṣe gbé ìlú àbíre. Kábíyèsí gbogbo ìlú ọba Àwórì wa wọn náà mi gbìyànjú àmì gbọ́rọ̀ yẹn káyé kí ìwà jẹ́ akitiyan yín fún ìdàgbàsókè ìlú Ejigbo gbogbo àwọn ọ̀dọ́ ìlú Ejigbo kí ìjà akitiyan yín lórí ẹ̀. à ń gbìyànjú kí ìlú wa máa kíṣe wọn lọ wájú ọlọ́dẹ̀ bá ṣe máa fàṣikò yìí má bẹ̀rẹ̀ ìjọba ìjẹta lè ṣí jẹ́ẹ̀tì fún mi lè jọ kọ́ọ̀jọ àwọn ọ̀nà kọ́kọ́ ìlú wa níbí inú rọ̀pọ̀rọ̀pọ̀ láàmú gbà kí Sanwó-Olú ṣàánú wa ká bá sọ̀rọ̀ sílùú wa torí àdìbò ni wá. iná ti ṣe yẹ kí tọjọ́ òun kù mẹ́ lẹ́tọ́ mi ṣe retí ìjọba tó ṣe fún yín. títì jẹ́ àkọ́kọ́ ní gbólé Ejigbo wà lé títì lè lú wa. mo lè fẹ́ bẹ̀ gbogbo èèyàn ọ̀rọ̀ òṣèlú kì í ṣe ọ̀rọ̀ ọjà o ọ̀rọ̀ òṣèlú kì í ṣe ọ̀rọ̀ ọjà gómìnà jẹ́ bàbá gbogbo Èkó ni irú máa dìde kìnnì máa dìde ó máa ṣe sùúrù omi gbogbo ló máa kó jẹ o ìṣì ẹnìkanjọ ló lé o Èkó ìṣètò ẹnìkanjọ gbogbo alójọ ní àtàwórì àtàwọn Ẹ̀pẹ́ àti kò gbogbo alójọ ní máa ṣe sùúrù ni bóyá kan wà láàyè lílá àyè tó tóbi ó ti di ẹni tó máa ṣe sùúrù bóyá ọmọ ẹnìkanjọ lè dálù ṣe o tó kí gómìnà kan jọ kàn bá wa àtúndú wa ṣe kí àdàbí tìlú àwọn tó kù mo rántí ọlọ́láwa Tinubu ó ní tí òun bá bá yẹn ṣe títí kọjá láàrin ìlú yín ó ní ẹkọ́nọ́mì yẹn á lọ sókè tó ń bá bá yẹn tún lú ẹ̀ ṣe ẹkọ́nọ́mì á lọ òkè ọ̀rọ̀ dẹ̀ parọ́ ọ̀rọ̀ pàtàkì ni mo rántí ọlọ́láwa Fáṣọlá gbàtàn wọn bá mi ṣe títì sí Lámọ̀ṣẹ́ ṣé o mọ̀ Lámọ̀ṣẹ́ ìlú alibi ó ti di small London nù Fáṣọlá ló wà bá ṣe olóṣè títì ẹ̀ lọ sí títí ládé ṣe rí
ìlú ọkàn ilẹ̀ ọ̀nà ń pìdí ṣe rí ládéjégú títì yìí le ju o ọlọ́run kó bá dó ti irú ẹ̀ lè mọ́ fẹ́ kí ọlọ́lá Sanwó-Olú àtọ́ṣe sí ìlú mi ká lé mérí gbà kí owó lé wa lè máa lóòkè ọlọ́run má jẹ́ bàjẹ́ o. àṣẹ wa nínú ọ̀rọ̀ iṣẹ́ ti sọ̀rọ̀ nípa wuli gómìnà lè ti ṣe ẹ̀tọ́ sọ wulẹ̀ ti fẹ́ ẹ ti sọ ẹ̀kẹsẹ̀ lásìkò la bọ́ sí ìṣẹ́ àti bọ́ sí àsìkò ìbò abámadóṣù mẹ́lò kan sẹ́ àtọ́ṣètò ìdìbò kí jẹ́ ìmọ̀ràn yìí fún àwọn ọ̀dọ́ wa. lákọ̀ọ́kọ́ kí gbogbo ọmọ Àwórì kọ́ máa ṣòṣèlú o bàbá ṣèṣèlú ẹ̀ ti máa gbagbá a máa gbàwó máa ṣòro torí kémìjọ àjókòó yìí èmi fi gọ́mọ̀tẹ̀ ká máa láyè lè dá o ká máa rẹ́ lè pè ọ̀rọ̀ pàtàkì tí máa sọ fún aráàlú wa ní ìfẹ́ ṣe pàtàkì ẹnìkan tó lè dágbé gbé lọ́wọ́ ń pè a máa jọ gbé ni kọ́ọ̀jọ́ gbogbo àtọmọdé àtàgbàlú onígọ́mìnà jẹ sórí fún o bẹ́ẹ̀ lè kọ́ lọ́lọ́tún kí n ṣe sùúrù bẹ́ẹ̀ lè kọ́ lọ́lọ́sì kí n ṣe sùúrù ọlọ́run ló gbé sáyé ọlá ọlọ́run máa bà ọlá ẹ̀ jẹ́ èsì very ọmọ dáadáa nínú ààyè tó wà yẹn ni ó ń pọ́n wálé ọlọ́run àdébá pọ́nlé kò sí kí wọ́n ṣe máa bímọ rẹpẹtẹ òmù àyà nínú lọ́bù mìíràn ọmọ ìléwàlá gbọ́ ọlọ́run lójú kọ́tù kí gómìnà máa kọ́ ṣe sùúrù ọlọ́run ọba ló ń gbé ọ̀dà ayè àyè tó wà yẹn kò náà rò pé òun máa débẹ̀ ọlọ́run ti kọ́ látọ̀run ọlọ́run tó dẹ̀ kọ́ ò ní bàjẹ́ mo ti sọ lẹ́ẹ̀kan mo ní ìmìtá àbí nǹkan wọ́n rọ pé mo bí gómìnà kò burú ìbọn oníkàkùn tọ́mọ ẹni nǹkan mi ti tọ́ tèmi so kọjá káwọn ọmọ tó wà náà ṣe gómìnà mi káwọn kọ́mọ tèmi àti gómìnà o ẹ bá mi sọ káyé àgbọ̀ o kọ́mọ mi wà láyé líláyélá ọmọ oníkálukú náà mi olùdẹ̀ tọ́mọ ẹ kí àbọ̀tá yọ ọlá nílùú amísì ní assembly ní rẹ́ẹ̀pù àwọn àlejò náà kó tó fún wa ò fẹ́ mọ́ àwọn ló lè lúwa ọmọ wí ti wà mìíràn máa kẹ̀ ká ti kẹ́kọ̀ọ́ gboyè dáadáa mìíràn mẹ́rẹ́ pẹ́tẹ́ mìíràn máa kà tó wọ́n á bèrè àwọn mú fún wọn ọmọ gbogbo ọmọ aláàtí wọn lọ lè lálálálá kọ́ wọn bá mẹ́ mú rẹ̀ lè lúwa kọ́ wọn má jọ kọ́ má bèrè lọ́wọ́ ká máa fi sílẹ̀ olú bá jẹ́ kí mẹ́ gún régé ọmọ wọn tó ń gbèsè ẹ̀yẹ pátí sàmà lọ́wọ́ níjọ́ kó ṣiṣẹ́ omi ṣe dáadáa kó ètò ṣe jù bẹ́ẹ̀ lọ kí ọmọ wọn wà láyè láàmì jà fún ojú pé bẹ́ẹ̀ ayé tẹ̀ kankan kí ọmọ wọn wà láyè lè dá ọlọ́lá mi kọ́ ní sọ bá a dá dábúsá àmì rọ́mọ wa ibi tí a máa gbé wa èmi ọ̀dẹ̀ lè máa wọ́ ọ́fíìsì káàkiri máa na kábàlà dọ̀bálẹ̀ máa tàn mí léṣe àkókò jókòó sílẹ̀ máa ṣe lẹ́nu kọ́ ọjọ́ kọ́ fọmọ wọn sáyé làbà máa lọ bá bẹ́ẹ̀ nínú alaba àti bá à ń títì alaba a lè bá a sọ fún gómìnà pé ìyàwó ẹ̀rẹ́ mi jọ wọ́n lè lúwa o gbàtà àdáńtí máa sọ fún káàkiri máa ṣe bá ti gbogbo ohun kọmíṣánná yóò gbogbo. tí gómìnà mi ṣe lọ́wọ́ yìí akọ̀wé pé ọmọ Àwórì ọkọ̀ sínú kọmíṣánná rí wọ́n dá lóòdè lì àtẹ̀fẹ́ kọ́ ọmọ kọmíṣánná ká máa lábá wọn kọ́ gbọ́rọ̀ àyẹ̀wò bọ́ọ̀ gbọ́rọ̀ àyẹ̀wò mo délẹ̀ o. ẹ ṣé kábíyèsí ẹgbọ́n kábíyèsí lèlí kì jẹ́ pàtàkì ìwé mi ṣe lèlí gangan. ìkúrẹ́ mi ṣe gangan bí ọ̀sẹ̀ tó kọjá a máa kí ayẹyẹ là tá a dé orí òye yìí àwọn òpin kákó jẹ́ kí n ṣe Christmas ká ṣeré ó láṣẹ pé kẹ́ wá lè lámì ṣayẹyẹ ọdún láti bọ́ sórí àpèrè ni ọmọ kéékèèké ló lè mú pẹ́rù òun di ọdún ẹ̀ àgbàlagbà òun gbogbo ẹ̀ sọ̀rọ̀ ọlọ́wọ́n ba ló máa kọjá orí ọlọ́run jẹ́ àpẹ́ láyé mímú sọ pé ọdún ẹ̀ máa ṣe ọdún ẹ̀ ọmọ kéékèèké ló mú ṣe wọ̀nyẹn ọlọ́wọ́n ba ló mọ ọjọ́ gbogbo ẹ̀ akọ̀ mílíọ̀nù ni ọlọ́màjò ó bàjẹ́ ọjọ́ làgbẹ́ lórí òyìnbó làmì ṣe wí ká ṣe lẹ́gbàlẹ́gbẹ́ láyé gbogbo ọ̀nà dẹ̀dọ́ tẹ̀lé bá ṣe kìtọ̀ náà kó dáa. kábíyèsí ọmọdé lè fi jòyè fàgbà ló lẹ́mí ṣe yìí ẹ wá ṣe lẹ́gbàlẹ́gbẹ́ kábíyèsí kí tó di pé a máa lọ ẹ máa tọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn èjìká lè ò jẹ́ kí aṣọ bọ́ọ̀lì ọrùn yìí. ẹ̀yà ló dèmí wà ń bí olú ọmọ mi tó gbó jẹun àwa ń bí gbogbo wọn bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan fún àwọn tí wọ́n á dárúkọ ara wọn ọlọ́mọdé ó bàjẹ́ àwọn ni mò ń pè lọ́sàn-án àwọn ni mò ń pè lóru bó bá dàrú bó bá di pé ó di fẹ́rẹ́ àwọn náà ni máa ń pè àní ẹ̀jẹ̀ ká ṣe báyìí kábíyèsí ọlọ́mọdé ó bàjẹ́ fún gbogbo wa ọ dúró dáadáa ewu kìlì máa sọ fún olúkálukú wa lè jọkùnrin àtòbìnrin àyíkáyè tó ní kankan bá wà kó ṣe sùúrù wọ ọlọ́wọ́n ba bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ ká jọ lò pẹ́ ọlọ́wọ́n ba ló ń ṣe gbogbo ẹ̀ kì í ṣe gbogbo ẹ̀ nìkan lágbára jẹ nìkan lọ ti mighty
Ọlọ́run bá má jẹ́ ó bàjẹ́ o kọ́ bá mi tún ìlú mi ṣe ni mo ṣe fi wọ́n joyè ìṣe káàkiri máa kó lẹ̀kẹ̀ sọ́run káàkiri kan bí ọba débi kan wá ní kó ń fẹ́ ṣe kọ́ ń lọ́bẹ̀ alákalẹ̀ à ń bẹ̀bẹ̀ à ń sẹ́tù à ń parí ẹ̀ ìtumọ̀ olóye ni ẹ̀ ìdí gbogbo kù ní mẹ́mọ́ wọn lára ẹ̀ ẹ̀ bákàbìsì kan yé ìtorí tọ́ lọ́hùn èèyàn ló máa bá yàn gbé o a lè sọ pé ìlú ẹnìkan ṣe ló máa bẹ gbogbo àlejò adéjọ́ ìlú ẹ̀sẹ̀ ṣùgbọ́n tó bá débẹ̀ aládé ọ̀tọ̀lí ẹ̀ wa àrọ̀ mi sọ débẹ̀ lẹ́nu ẹ jẹ́ kí gbogbo ká sọ pé Ọlọ́run bá máa ṣe o èèyàn pàtàkì ni wọ́n ọmígun mọ́tò oríṣiríṣi kémi kọ́lé lù wọ́n ọlọ́mọdé ó bàjẹ́ o nítorí káà ṣe ń gbádùn sí gbogbo òdúwẹ́ lómi ṣe káwọn olóyè tèmi ṣe Ọlọ́run jẹ́ kó kárí gbogbo olú bẹ́ẹ̀ o máa bá àsìkò ike ọba ẹgbẹ́ mi kan oníbà ẹkùn alápọ̀nlé ọmọ ọlọ́mọbàlá ẹ̀jẹ̀ iléèwú tèmi má jẹ́ ó bàjẹ́ o ọ̀sọ́lọ̀ má jẹ́ ó bàjẹ́ o oníkọ̀tọ́ èèyàn pàtàkì má jẹ́ ó bàjẹ́ o òjòmú ẹjọ́ má jẹ́ ó bàjẹ́ o ọ̀pọ̀lọpọ̀ bá tí mo mọ̀ tí mi ò rántí mo kí wọn àwa ọba lásìkò tá a wà yìí à ń láti ṣe papọ̀ pàtàkì àwa máa wórì àwa ọba àwórì àdúró tójú kan tó òun ló yẹ kí ìyà yìí pọ̀ ju o Ọlọ́run kò gbé ọlọ́mọdé àjìyà o àwọn ọba àwórì láti dúró bí a bá fẹ́ nǹkan ká dúró tójú kan tó ká sọ pé ikú yìí là fẹ́ o àwọn mẹ́ẹ̀ẹ́fù wa àmọ́ yàlọ̀ tún àmọ́ yàlọ̀ sí kò jẹ́ ọmọ àmọ́ sọ pé àwórì kò sí kùnú jẹ́ àwórì ìgbà tí wọ́n ti ṣe pé àwọn tó lè àwórì ò dúró gbalẹ̀mọ̀ oṣù kò sí lójú kan tó ọ̀hún dẹ̀ sọ pé ìtì parapọ̀ ó digbó ìgbálẹ̀ làmúsọ àwọn kẹ̀lẹ́kẹ̀lẹ́ àwọn máa pèlè ìgbálẹ̀ ìkọ́jú olé ìgbálẹ̀ tó kọ́ ọjọ́ mo fàṣọ pé ìbọn àwọn ọba àwọn ọba àwórì kan jẹ́ àparapọ̀ káyọ̀ lórí pàtàkì àwọn akẹ́jà yìí ìyà yìí tẹ̀ pọ̀ jù wọn fẹ́ rà wá lọ́mọdé ẹ bàjẹ́ àwọn ìtẹ̀wá látòkè lọ wọ́n ẹ̀tẹ̀ mi rí díẹ̀díẹ̀ tí wà yìí ó burú jù lọ́mọdé á ti ṣe o gbogbo ẹ̀tẹ̀ wá bá mi ṣe ìtì náà dá o kóró délé o owó lẹ́yìn fi ń lò gbà Ọlọ́run kó pèsè àlàáfíà lẹ́yìn fi ń lò lé ayé Ọlọ́run kó bá kó fún wa kò sí bí wọ́n ṣe lè wà tó tí ọ̀run ò ní mì lọ́mọdé á tọrọ jẹ o ẹ bá mi bẹ̀ àwọn ìjọba kan rántí Ejigbo. Àwa mi fàsìkò yìí pé kábíyèsí ti sọ àmì fàsìkò yìí bẹ̀ gómìnà wa ti ìpínlẹ̀ Èkó ọlọ́lá jùlọ Sanwó-Olú kọyé kágbà wálé ìlú Ejigbo àkáwàsẹ́ là ń gbé mọ́tò bọ̀ ká tó dé ìlú Ejigbo láti kó lé ọ̀nà ọlọ́dà lọ́hún eruku láti gbá débí o ẹ jẹ́ ká ṣọ̀nà fún wa gbogbo ìlú ìlú bá ti máa ní ìdàgbàsókè ọ̀nà ọjà àkọ́kọ́ o kọyé kágbà wá o atọ́míbẹ̀ alága ẹgbẹ́ wa lè kó líbí ìyẹn ọ̀gbẹ́ni wa ọmọ yílà ọmọ bíbí àwórì là káwà lè fi yọ̀ǹgọ̀ wẹ̀ yìí ìyẹn ọ̀gbẹ́ni pásítọ̀ Cornelius Oyèfolú Ọ̀jẹ́lábí kọ̀ọ̀kan àwọn yẹ ká gbà wá àsìkò yìí sẹ́ ọ̀nà bá mọ́kọ́ sọ fún mi ò ní dárúkọ ẹ̀ ọ̀nà ká máa wọ́ kíní ẹ̀ sábẹ́ ni wọ́n yé ká gbà wá gbogbo ẹ̀tọ́ àwórì lásìkò tí wọ́n yìí kàn gbà fún wa ìjọba làtọ́ máa bọ́ sí làmà dìbò mẹ́ yìí wọ́n yé àti kọmíṣánná ni o àwọn ipò yẹn wọ́n pín kan máa wórì oníkábíyèsí ń bá wa sọ ẹ̀yẹ́ àgbà wa o. mo ti ṣe lẹ́ẹ̀kan màá tún ṣe lẹ́ẹ̀kan sí ká ṣe lẹ́gbàlẹ́gbà ọdún láyé àṣẹ wa ọmọ mi ọlọ́njà ṣe gbàlẹ́gbà ọdún láyé àṣẹ wa ìṣọ́ra wa hàn ní fídíò amọ́lẹ̀ àṣẹ wa bóníkà kó ṣe ń lọ lọ́sàn tó ń lọ lóru Ọlọ́run máa ṣọ́ wa àṣẹ ìlú Èkó ò ní bàjẹ́ mọ́ Sanwó-Olú lọ́wọ́ àṣẹ wa kò ní bàjẹ́ mọ́ Tinubu lọ́wọ́ àṣẹ àwọn abá náà kò ní bàjẹ́ mọ́ wa lọ́wọ́ mọ́ fàṣikò kí ọba Èkó tiẹ̀ náà ní bàjẹ́ o bàbá yẹn mi sọ̀rọ̀ kan ojoojúmọ́ ni màmá rọrọ̀ ẹ wò lọ. ó ní ẹ̀yàn ọba ẹ má máa lọ sílé wọn má la dọ̀bálẹ̀ bẹ̀ wọn fúnra ẹ lọ́wọ́ ọwọ́ ọba Ọlọ́run ní bá dáadáa wọn náà jẹ gbogbo àwọn ọmọ Ejigbo lọ máa bá dáadáa wọn jẹ́ o àtàwọn olóyè o gbogbo àwòrì pátá Ọlọ́run bá gbé àwòrì yìí ga jù báyìí lọ ìrọ̀ ní sọ pé kò sá àwòrì àwọn Ọlọ́run máa bá gbá àwòrì yìí ga jù báyìí lọ bóde aláṣàṣàn mọ̀ ìpẹ́ kúnbẹ lọ sáwù Ìkòròdú kúnbẹ bí yẹmọ àwọn àwòrì yìí kọjú láti Ọlọ́run bá kó bá wa rọ̀ ọlọ́kàn kó bá káwọn ọmọ náà tó wà náà sáláṣà ìlú wálé aláṣà wà ìlú àwórì ní ẹyẹ o mò ń bẹ̀bẹ̀ ní gbogbo ọ̀ǹdẹ̀ mi ṣe ìjọba kan ṣàánú wa kí wọ́n má bá mọ̀mọ́ wọn ṣẹ́dọ̀ wọn ọlọ́mọdé ó bàjẹ́ lẹ́ẹ̀kan sí gbogbo àwọn olóyè mi ìkọ̀kan náà ní ṣẹ́kùn kékeré o ẹni tó bá ń sọ pé òun fẹ́ máa fojú burúkú wọ ní kọ̀kan náà Ọlọ́run bá kó bá rí mọ́lẹ̀ kó kọlu mọ́tò kó kọlu rélùwé nítorí pé mò ń rí wọn pè yìí sí pé mò ń gbẹ owó lọ́wọ́ wọn ṣùgbọ́n
kábíyèsí ẹ̀jú ilẹ̀ ó ju owó lọ. Alhaji Chief Ismail Aido Chief Olúọmọ of Ejigbo land Anijan general. Ọba mi jẹ́ ọba tó dáa ìgbà tí ó gbé ọlá sí mi lára púpọ̀ ìgbà tí àwa jẹ́ Olúọmọ ìlú Ejigbo Anijan ọlá tó ń pọ̀ sí ọdẹ ń bá wa sọ̀rọ̀ tó dáa níṣì tí gbé olóyè òun ẹ bá rówó ẹ máa fowó ṣe nǹkan tó dáa àtẹ̀sígbé láwọn ọdẹ ń bá wa sọ etí wọn àwọn fetí gbọ́ àtẹ̀ ń mú lò ọdẹ ń lọ́wọ́ fẹsẹ̀ sí wọn lẹ́nu bó bá yẹ sọ fún wa ọdẹ ń rí bẹ́ẹ̀ ọlọ́dẹ ń ṣe ọlá tó ń pọ̀ sí àwọn fọláyẹn jẹ́ ọba ìlúwa kábíyèsí aláìlúwa kọ́ bá pẹ́ kọ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé kọ́ ṣe lẹ́gbẹ̀lẹ́gbẹ̀. orúkọ tèmi ni Chief Giwa Lamoriu ọmọ Fálàlọ ní Ejigbo ní oyè Ṣíbádà of Ejigbo ni mo jẹ lọ́dọ̀ ọba Ojoola of Ejigbo Anijan. Ṣé kábíyèsí mi ọba Adisa Adekunle Ojoola wọ́n tu ìlú Ejigbo kọ̀ọ̀kan ọ̀dẹ̀ ní ṣe wọ́n Ọlọ́run ní já wọn níwájú wa àwa náà Ọlọ́run ní já wa lẹ́yìn wọn ẹ̀mí gúngún àlàáfíà ló máa fi lólé ayé wọn àti gbogbo àwọn olóyè pàpàtà àti gbogbo ọmọ ìlú Ejigbo pàpàtà kọ̀ọ̀kan oníṣẹ́ ní kankan. Chief Sharafadeen Ayinde Abuna èmi ní akọgun Ejigbo. N ta fẹ́ sọ lórí kábíyèsí ó ti pọ̀ jù tàwa bẹ̀rẹ̀ láti sìn kí lè máa fi mọ́ àlè sọ̀tán àti nọ́mbà lágbègbè nọ́mbà 1 ni. Ìkejì bẹ́ẹ̀ ni pé gbogbo olóyè ló fi síbi tó ti máa jẹun tí yóò ní ju olóyè kọ́kọ́ ẹni tó táwọn náà sí ní gbogbo wa àmì gbádùn àmì ṣe múlà ká tó jọba ìlú yóò gbòòrò tó yìí kò sí kóòtù tẹ́tẹ́lẹ̀ kò sí station kan ta ní tẹ́tẹ́lẹ̀ pàápàá ọba wa yìí òun ni establish kó tó jọba ọdún jọba tán ọdún kọ́ police post wọ́n pe police yẹn ní ìmákíọ̀ police post wọ́n kọ́ kóòtù kóòtù tó kọ́ yẹn nígbà wọn máa tún kọ́ ìta ń lò lọ́wọ́ ẹ̀ èmi ló ní kábíyèsí mi ṣojú bẹ̀ tí mo kọ́ láti foundation débi tó dé yìí a lè hand over fún Lagos State Government judiciary lálóògbé pìnì owó wọn náà fi kọ́ kò sálò míì lẹ́pìn níbẹ̀ kò sọ́lọ́ ìtumọ̀ lóhùn lẹ́pìn níbẹ̀ kábíyèsí ló fowó ara ẹ̀ kọ́ láti foundation débi tó dé kí lè àdúpẹ́ fún Ọlọ́run fún wa lọ́ba tó dáa nísìnyí ọ̀dà ọkọ̀ ọba ìkọ̀túnlẹ̀ kan ọ̀dà ti ibà ọ̀dà ti ìsọlọ̀ ọ̀dà ti ewu we are together kábíyèsí kò discriminate láàrin wọn àtàgbà kò ráyè tẹnìkan bí ìlú ẹ̀ ṣe máa gbòòrò òun ló lé Ọlọ́run dẹ̀ fún ṣe Ọlọ́run tó fún ọ ṣe náà á tún máa fún ọ ṣe síwájú sí. ṣe Musibau Amusa ọmọ Balógun Chief Balógun of Ejigbo Ọlọ́run fún bàbá wa ṣe kábíyèsí lọ́pọ̀lọpọ̀ lórí security ìlú Ejigbo torí tó bá rí i pé ó fẹ́ yíwọ́ àwọn fúnra wọn pẹ̀lú olóyè a máa bọ́ síta a máa kéde kó nílé kó gbélé kó ní kálukú ó fọwọ́ omi ìbáṣọ because wọ́n ti ń ṣe gudugudu méje yàyà mẹ́fà kó tó di pọ́n dórí oyè kó tó dórí àpèrè wọ́n dẹ̀ wá kọ́ntínú ẹ̀ eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ ọmọ èèyàn fọhùn kò síjà láàrin olóyè everything lọ smoothly gbogbo olóyè ẹ̀yin náà máa wò wá kò sẹ́ni tó rù láàrin wa ojú ń dán oníkálukú ń gbádùn lọ́ndà kábíyèsí wọ́n dẹ̀ ti ń ṣe tipẹ́tipẹ́ kó tó tẹ̀ dípọ́ dórí oyè láwọn nǹkan oríṣiríṣi irú ẹ̀ ní bàbá Kọgúnsọlẹ̀ kan gbáyé Babangida àwọn ló fi ilẹ̀ sílẹ̀ tó fi kọ́ SDP house wọ́n tún fáwọn women development ní ìyànà Ejigbo better life fúnra ara wọn gangan ló invite ní last man wọnú Ejigbo tó fún wọn nílẹ̀ tó ń lò lóríṣiríṣi bẹ́ẹ̀ tó ṣe fún ìlú dẹ̀ lójú ìlú ráyè apẹ lórí àpèrè gẹ̀rẹ́ adé òkínní arówó náà gbọ́ ọmọ tó bí kíbi tó wà àlùbáríkà ló máa bá wọn. Alhaji Chief Ibrahim Fatai Chief Sobalójú of Ejigbo land Anijan kábíyèsí wa
á pẹ́ fún wa ìgbà ọdún kan ni wọ́n ti ń ṣe kó tó dànù wọ́n dẹ̀ ti ń ṣe kó tó dèní ọlọ́run máa gbé wọn sókè sí wọ́n á pẹ́pẹ́pẹ́ fún wa ẹ̀mí wọn á gùn gbọ́gbọ́n ń ṣàwọ́ lóye kò ní ṣe gbogbo ọmọ aráàlú ìlú Èjìgbò ó ti ń tu ó ti ń bà kò ní bàjẹ́ gbogbo ìṣọ̀kan tó wà láàrin ìlú Èjìgbò kò ní túká bí ìlú Èjìgbò ṣe ń lọ yóò máa gbèjọwọ́ sí. Alhaji Lukman Nasiru bàbá jíròrò of Ejigbo land kábíyèsí wa wá pẹ́ fún wa kọ́ni kése torí gbàtọ́ ti gorí àlefa yìí ìlú wa ń tùbà ń tùṣẹ́ eku ń ké bí eku ẹyẹ ń ké bí ẹyẹ wọ́n dẹ̀ ṣe gbọdọ̀ ẹ̀kọ́ ṣe àwọn olóyè náà àdẹ̀ níbàjẹ́ lọ́wọ́ wọn. Orúkọ tèmi ni Alájà Basira Ìyálóde of Ejigbo land Anijan. Obìnrin ni iyọ̀ ayé bọ́kùnrin bá wà bí ò bá sóbìnrin lè bẹ irọ́ ni gbogbo àwọn obìnrin mo fẹ́ ká jẹ́ ká ní sùúrù pẹ̀lú àwọn ọkọ wa. Ẹlẹ́ẹ̀kejì kábíyèsí wa àsìkò tó jẹ ọba ìlú Ejigbo ó tùbà ó túṣẹ ẹ wo ọjà wa ọjà ìlú Ejigbo ó kùn kò sí láburú kò sí kankan ń bẹ̀ gbogbo àwọn ọ̀dọ́ ìlú àti àgbà ìlú ọmọdé ìlú kò sí àtàlejò kò sí kankan tó ń ṣe gbogbo wọn ń tà oníṣẹ́ ọwọ́ ó lọ déédéé ẹnìkan kò kúnnú wa nǹkan tèmi kàn rí kábíyèsí wa ní pé ẹni bá ti wà pẹ̀lú wọn tó ń lonú kan gbogbo nǹkan á máa dán sí so kábíyèsí wa kíkú má pa àwọn kárùn má gbé wọn dé. olóko ọba Ejigbo máyégún ìlú Ejigbo mo fàsìkò ìdúpẹ́ pé ọlọ́run kà mí mọ́ àwọn tó ń bọ́ bá lùgbà nínú ìlú Ejigbo ọlọ́run kó dẹ̀ má yọ mí kó ń bẹ̀ ìlú Ejigbo yìí kò ní bàjẹ́ nǹkan kan ò ní ṣe kábíyèsí wa ṣe rí mo dúpẹ́ lọ́lọ́run pọ́lọ́run ò fún mi lọ́ba àrìndìn gbogbo àwọn èèyàn ló ń wo Ọ̀jọ́ of Ejigbo pé ọba yìí burú jù ọba yìí burú jù ọlọ́run má jẹ́ ká bí ọmọ àrìndìn kábíyèsí wa ọba tó láṣọ ni gbogbo ẹni tó bá súnmọ́ á mọ̀ pé kábíyèsí dáa ẹni tó ò súnmọ́ tó sọ pé kò dáa kábíyèsí dáa èmi dẹ̀ dúpẹ́ kémi bọ́ bá lò gbà torí pé ìlú Ejigbo yìí kò ní bàjẹ́ kọkàn ní ṣe kábíyèsí fún wa o kọkàn ní ṣe àwọn olóyè náà o gbogbo àwọn tó bá ń bínú pátápátá nílùú Ejigbo yìí àwa ń bẹ̀ wọ́n kán lọ fínú wọn rọ̀ kájọ máa bára wa ṣe kò sẹ́ni tó ń bínú àwọn òbínú ẹni kankan. Ibrahim Balógun tí mo jẹ́ chief àrò Ejigbo ohun tó ṣe kókó ní Ejigbo jùlọ ni pé kí ẹ̀mí ọba gùn lórí ọba tí wọ́n nífẹ̀ẹ́ kílù kó dàgbàsókè ni wọ́n lórí nǹkan tó ń kà táwọn olóyè ti kà sílẹ̀ tí ọba ṣe ọ̀hún tí kà èyí tó jẹ́ latest one òun ni pé kí ọba tó débẹ̀ àti ìní ọmọ ìlú tó jẹ́ chairman ìbílẹ̀ rí ìgbà tó bá débẹ̀ ọba gba ìbílẹ̀ wà wọ́n tún rí pé wọ́n tún dájú pé ọmọ ìlú ní tó máa jẹ́ chairman wọ́n tún sọ ní gbàgede pé ọ̀fẹ́ kí aráàta kó ṣe chairman yẹn mọ́ wọ́n sọ ní gbangba pé ọmọ ìlú Ejigbo ní kó máa ṣe chairman Ejigbo wọ́n lè tún bẹ tó jẹ́ chairman party pé kán jọ kán filẹ̀ bẹ́ẹ̀ báwọn ṣe fẹ́ bẹ́ẹ̀ nìkan ti máa ṣe oyè tó bá tún kàn tó yẹ kán fún ọmọ ìlú kán filẹ̀ fún ọmọ ìlú kẹ́mi ọba gùn. ní Chief Lateef Ṣekoni ọba aláìlúwà kábíyèsí mo tẹ́rí bàfádé àríwájòyè ni ọba aláìlúwà fún mi wípé ọba àríwájòyè ló máa jẹ mo ti jẹ mo dẹ̀ ti ń lò màá lò pẹ́pẹ́ ọba náà á pẹ́ fún mi pẹ́pẹ́ nítorí wọ́n ti sọ lọ́pọ̀lọpọ̀ ọ̀ ń kó wa jẹ àfẹnití tí ẹ̀ bá di olóyè títí ẹ̀ bá di ni ò ní mọ̀nà tó yẹ kóun tọ̀ ọba ń tọ́ wa sọ́nà kì í ṣe pé àwa joyè lásán nìkan ọba tó ń tọ́ wa sọ́nà bá ṣe ń lólé ayé bá ṣe ń gbélé ayé bá ṣe ń báyàn ṣe ọlọ́run bá ní jó bàjẹ́ fún wọn ó ti dá fún wọn kò ní bàjẹ́ fún wọn kò ní bàjẹ́ fáwọn olóyè náà. ọmọ Alhaji Chief Muhammadu Saheed Akilagun ló jẹ́ aṣojú ọba of Ejigbo àkọ́kọ́ bá dúpẹ́ lọ́wọ́ kábíyèsí aláyélúwà ọba Ọ̀jọ́ of Ejigbo pé a pẹ́ lórí oyè pẹ́pẹ́pẹ́ ẹ̀mí wá gùn fún wa ẹ̀kọ́ tí wọ́n máa ń sọ nǹkan tí èmi máa ń sọ́kàn lójoojúmọ́ pé gbogbo ẹni tí tó bá ń bínú kí olóyè kọ̀ọ̀kan kọ́ má bá wọn bẹ̀rù pé kí ìlú ṣe máa lọ sókè ló wà lọ́kàn tàwọn mo dẹ̀ dúpẹ́ pé ọ̀dẹ̀ ń ṣe ọ́n gbìyànjú bẹ́ẹ̀ ọlọ́run máa fún wọn ṣe ọdún yìí tá a ṣe àlèṣe láṣepọ̀ àṣe ọ̀pọ̀pọ̀ láyé wọn á dúpẹ́ fún wọn wọ́n tẹ̀ tó máa ń fún wọn ní pé olóyè kọ̀ọ̀kan
a jẹ́ ambassador ní eré àkọ́kọ́ tí a bá wà ní ìyẹn ni pé kọ́ máa ṣe ojú àwọn ńbẹ̀ tí a dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ló ṣe fún wa lágbára mọ́ ẹ̀mí wọn agùn fún wa. Orúkọ tèmi ni olóko ọba Chief Moroof Kamoru Ọ̀tẹ́bọlá. Mo jẹ májọba ìjọ Ejigbo Anijan. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa nítorí òun ni transfer àti gbogbo àti múná káàkiri kò fi bí pa ọgbọ́n olóyè ó ń jẹ́ ká rí jẹ ká rí mu ìlú Ejigbo ajígbe owó agbèjì ọmọ kọkàn oníṣẹ́ ọmọlúwa ọgbọ́n ẹni tó lọ sí òkè òkun abálé lálàáfíà ọdún ayọ̀ ní gbogbo wa máa ṣe àti ṣọdún aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ìkọkàn oníṣẹ́ ọba wa kò níṣẹ́ ọ̀hún olóyè inú owó lówó láti máa mówó ìkọkàn oníṣẹ́ kọ̀ọ̀kan náà mọ́ wa ànímọ̀ lórí ọmọ wa àwa lọ́mọ Ejigbo mẹ́kùn ọmọ ìpè wẹ́rẹ́wẹ́rẹ́ ń ta ti Ejigbo kò ṣe fọkọ́rọ̀ kò ṣe fàdárò pé òró gbọ́dọ̀ kó nínú ẹ̀ àwa lọ́mọ má gbó ẹkùn ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ìkọkàn oníṣẹ́ kábíyèsí wa. Orúkọ tèmi ni Chief Ibrahim Adekunle Araba ti ìlú Ejigbo Anijan. So a dúpẹ́ lọ́wọ́ kábíyèsí wa ọba Moroof Adisa Adekunle Ojoola kí ọ pẹ́pẹ́pẹ́ fún wa torí ọba dáadáa ni ọba tó ń fẹ́ lọ síwájú ìlú tó dẹ̀ ń fẹ́ kí gbogbo ìlú ńkọ́ kódà àti ìlú yìí àti ìlú tó wà lágbègbè wa gbogbo ẹ̀ lọ́ba ń ṣàdúrà sí ojoojúmọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tèmi elétùtù làwa babaláwo ni èmi òrèkóòrè ni ọba ń ṣètùtù sí ìlú bẹ́ẹ̀ ọba bá gbọ́ èrò kan kí ẹ bá wa dáfá kí la fẹ́ ṣe a dẹ̀ ṣe ń ṣe gbọdọ̀ ilé ìlú dẹ̀ ń túbà ó dẹ̀ ń túṣẹ́ ìlú náà máa túbà máa túṣẹ́ o 25 years tàbí ọba wa fẹ́ ṣe inú owó ọmọ àlàáfíà láti máa ṣe o torí ifá kan ó ní àṣọdúnmọ́dún òun láwo àṣọdúnmọ́dún ó ní àṣọròmórò òun láwo àṣọròmórò àwa ta aṣọdún yìí tán a ó ṣe tẹ̀mí ìtòwó tọmọ adífá fún àkànnàmàgbò tí ń tọrọ mi wà lé ayé ìjẹ́ kò ní pọ́dún jẹ ẹ ọba wa ní pọ́dún jẹ o àwa náà ní pọ́dún jẹ o ní orúkọ Ọ̀rúnmìlà ṣáájú wa àṣẹ. ọmọ Àwórì kitigbe o àtúwàbà o orúkọ tèmi ni Mukaila Imakio tí mo jẹ olúwo ìlú Ejigbo. Ọba wa jẹ́ èèyàn gidi ẹni tí ò bá súnmọ́ èèyàn tó bá sọ pé ẹnìkan burú èèyàn burúkú ni o ṣùgbọ́n tẹ́ bá súnmọ́ èèyàn ẹni tẹ́ bá súnmọ́ tẹ́ bá rí ìwà ẹ̀ lẹ lè sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n èèyàn tí èèyàn ń wò yàn lọ́ọ̀kan tó ń sọ pé ẹnìkan ò dáa ẹ gbà pé ẹnìyẹn náà kì í ṣe èèyàn tó dáa o ẹni tá a bá súnmọ́ la máa mọ̀ ṣe o ìgbà tí èmi dẹ̀ ti súnmọ́ wọn mò ń rí ẹ̀kọ́ gidi kọ́ látara tiwọn ní bí ìlú yìí ṣe ń lọ sí kò ní padà o ìlú yìí á gbèjẹ owó á gbèjẹ ọmọ báyìí. ọmọ Àwórì kitigbe o orúkọ tèmi ni Chief olóko ọba Moroof ara ọ̀kan mi lọ́ba tòlú ìlú Ejigbo gbogbo ohun tí ọba ń bá a sọ ká máa bá aráàlú sọ à ń bá wọn sọ ó dẹ̀ ń lọ déédéé kò sí jà kò sẹ́ ẹ̀tanú nílùú Ejigbo ẹ̀rí pé gbogbo ẹ̀ ń lọ ní ìrọwọ́rọsẹ̀ lágbára Ọlọ́run ìlú Ejigbo yóò dẹ̀ ní bàjẹ́ àgbìjọ owó àgbìjọ ọmọ ọba wa Adisa Adekunle Ojoola wọn á pẹ́ fún wa àárín wọn bá ìgbà ọdún kan ni ọdún tá ń ṣe lénìí àní kí lè ṣàṣemọ ọdún tuntun ló ń bọ̀ lọ́nà yìí àbá gbọ́ aláyé àbá aláyé àbá alálàáfíà ara. Làwa Kẹ́hìndé ààrẹ bọ́ba palẹ̀mọ́ of Ejigbo land adúpẹ́ fọ́ba wa kọ́nà jẹ́ ká rí wọn pẹ́ ìnáwó baládàn hamina kọ́nà bá tí ó fi ìlú kó sọ ní ìlú fọkànbalẹ̀ àwọn bàbá wa kọ́nà jẹ́ ká máa rí wọn pẹ́ bàbá ni wọ́n tá à ń fòrùn wọn gbẹ̀ṣọ ọlọ́mọ ẹ̀kan wọ́kùnkùn láéláé gbogbo tó ṣe fún wọn má fọwọ́ bàjẹ́ kan bàǹjẹ́ kẹ́rù tóbi àtàwọn olóyè pátá má jẹ́ kó ṣẹlẹ̀ sí wa o ìlú yìí ká máa gbóhùn yà ká máa gbóhùn ọmọ ká máa ralé ká máa kọ́lé ká máa ralẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́run yóò rí ọlá aláhàólà lánàá wàlà kùwátà lánàá ìlà bìlà ìlà ìlà. Lájì Lukman Bọ́lájí Sanni mò ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa nítorí pé àwọn ló sọ mí ọ̀kọ́lọ́mọ of Ejigbo àwọn ló sọ mí di bí ewa yìí gbogbo nǹkan kí nǹkan tó bá ní Ọlọ́run ò ní fọwọ́ bànújẹ́ sí Ọlọ́run ò ní fọwọ́ bànújẹ́ sí gbogbo ibi tí wọ́n bá wà wọ́n á ṣoríire torí àwọn èèyàn wa wọ́n ti sọ̀rọ̀ púpọ̀ jù wọ́n ń ṣọba tó pé wọ́n ń ro tèèyàn mọ́ téèyàn wọ́n máa ń ro ti èèyàn mọ́ tí wọ́n ní kò dẹ̀ sí kan náà olóyè tó máa sọ pé ọ̀sẹ̀ dáadáa fún wa kọ́lọ́n bá ń wà pẹ̀lú wọn. orúkọ mi ni Oyèdèrè Adéwùmí JP tí mo jẹ́ oyè ní ọ̀dọ̀ ọba Ojoola of Ejigbo Anijan land mo jẹ́ ọ̀tún bọ́bagúnwà mo fi àsìkò yìí mo fi kí ọba mi lágbára Ọlọ́run ọba kí ẹ̀mí wọn gùn lágbára Ọlọ́run ọba gbogbo àwọn ọmọ wọn wáyànjú torí àwọn náà sọ mí da èèyàn bí mo ṣe wà yìí lágbára Ọlọ́run ọba gbogbo ibi tí ọmọ wọn náà bá dé
lágbára Ọlọ́run bá máa yẹ wọ́n máa yanjú o mo kí wọ́n ṣe nígbà nígbọdún láyé o. Abíọ́dún Afọlábí olóyè tuntun lèmi new income chief lèmi mo ṣe fún àjọyọ̀ ní next year ni so ọba wa ọba gidigidi ni ọba tó ń tọ́yàn sọ́nà ni àyàfi tí wọ́n bá sọ̀rọ̀ tára bá kò tọrọ lókun ẹni tí wọ́n bá sọ pé ọba Èjìgbò yà níjọba pé ọba burúkú ni tẹ bá wo orú èèyàn bẹ́ẹ̀ ara rẹ̀ kò tọrọ ni ọ̀tẹ̀ bá ti ń bá sọ̀rọ̀ tí o bá ti gbọ́ ó ti dandan kéèyàn kọ̀ ọ̀yìn sí bàbá ni o bàbá tó dẹ̀ ṣe fẹ̀mí tó ṣe gbẹ̀mí lẹ́ni Ọlọ́run á jẹ́ kó pẹ́ fún wa. Orúkọ mi ni Oyèmí ní Ajagunlẹ̀ àwọn Èjìgbò Lánìjọ́n afọwọ́sowọ́pọ̀ báyìí tí ń ṣe nìyẹn bẹ́ẹ̀ nìkan bá ṣe nìkan kábíyèsí àjẹ parí ẹ̀ fún àwọn náà parí ẹ̀ àdúrà mi sọ́dọ̀ Ọlọ́run kádúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tó ṣọ́wádìí nìyí tó kì í ṣe agbára wa èmi kábíyèsí wa gùn Ọlọ́run àdámọ́ wọn sí o olóyè kankan wà ní táwọ́ náà aṣọ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o 25 tá a máa ṣe àárọ̀ owó ṣe o Ọlọ́run ní já mi lẹ̀ o èmi gangan fúnra mi nǹkan kan ní ṣe mí o a ní ṣìṣe o ìdíjùgbà àjọ tó wájọ sọmọ. ìmọ̀lẹ̀ ọba agunwa tá ìmọ̀lẹ̀ ọba agunwa àgùwà lọ́wọ́ àgbà òrìṣà. lọ́mọdọ́rọ̀ ilé ọ̀rọ̀ ló ti wá o ẹ̀sìn ní lọ́mọdọ́rọ̀ ilé Ìbàdàn ilé ọ̀rọ̀ ló ti wá o ẹ̀rí wá Olúwòye lẹ́ o mọ̀ Olúwòye ẹ̀rí wá Olúwòye lẹ́ o mọ̀ Olúwòye àlùmọ́ ṣeré rẹ̀ sá o ṣe ẹ̀rí wá Olúwòye lẹ́ o mọ̀ Olúwòye. ẹgbẹ́ àwọn ajábílẹ̀ àmàrímọ́dé lè èlérè ẹ lọ́dọ̀ kábíyèsí aláyélúwà ọba Moroof Adekunle Adisa ti gbogbo ìlú Ejigbo pátápátá lílẹ̀ àwórìwá bí àtijọ́ ajábílẹ̀ àmàrímọ́dé lè èlérè ẹ gbogbo àwa ń gbèrú lọ́balọ́ba pátápátá lílẹ̀ àwórì àti fi ṣàdúrà fọ́ọ̀kan pé ọmọdé náà fi joyè yìí ọ̀hún fàgbà ló ó dàbí ìjẹ́lú wàhálà wà lílé ọ̀dọ̀ ọba kan kámíṣà ọdún 15 ọ̀nà ọba ẹ̀ máa lọ 100 tẹ̀káyé ẹ̀káyá lọ 100 ẹ̀ lọ 100 pẹ̀lú agbára àwọn alálẹ̀lẹ̀ wa fi sórí àpèrè yìí ẹ̀ ní ṣiṣẹ́ o ẹ̀ tí mi mọ̀ ṣe àyè mọ̀ ṣe mọ́ ayé oníkọ̀ díẹ̀ sí o lílú Èjìgbò líbí ẹ bá ti ń de àwọn alálẹ̀ àwọn abáyé de ẹ bá ti ń tu àwọn abáyé tu ikú a máa ké bí eku ẹ̀yà máa ké bí ẹyẹ ọmọ ìyá máa fọrùn bí ọmọ èèyàn ẹ ṣe kábíyèsí. àyìnbó lókun dùbọ̀ ọmọ pàrọ̀ ń bí àyìnbó ló kẹrẹsẹ̀ ńdólẹ̀ bàbá. ìbàbá wọn bàbá àgbà tó ṣàwọn òṣùrò bẹ́ẹ̀ kò ló bá fúnlẹ̀.